Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbà sókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 21 títí dé 42. Ó kà báyìí: àwọn Júù sì tún mú òkúta láti sọ ọ́ lù. Jésù dá wọn lóhùn pé, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ rere ni mo fi hàn yín láti ọ̀dọ̀ bàbá mi wá. Nítorí èwo nínú iṣẹ́ wọ̀nyí ni ẹ̀yin ṣe fẹ́ sọ mí ní òkúta? Àwọn Júù sì dá a lóhùn pé, àwa kò sọ ọ́ lókúta nítorí iṣẹ́ rere, ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ òdì, àti nítorí ìwọ tí í ṣe ènìyàn fi ara rẹ pè Ọlọ́run. Jésù dá wọn lóhùn pé, a kò há ti kọ nínú òfin yín pé, mo ti wí pé, Ọlọ́run ni ẹ̀yin jẹ́. Bí ó bá pè wọ́n ní Ọlọ́run, àwọn ẹni tí a fi ọ̀rọ̀ Ọlọ́run fún, a kò sì lè ba ìwé mímọ́ jẹ́. Kí ni ẹ̀yin à ń wí ní ti ẹni tí Baba yà sọ́tọ̀, tí ó sì rán sí ayé? Kí ló dé tí ẹ fi ẹ̀sùn kàn mí pé mò ń sọ̀rọ̀ òdì nítorí pé mo sọ pé èmi ni ọmọ Ọlọ́run? Bí èmi kò bá ṣe iṣẹ́ Baba mi, ẹ má ṣe gbà mí gbọ́. Ṣùgbọ́n bí èmi bá ṣe wọ́n, bí ẹ̀yin kò tilẹ̀ gbà mí gbọ́, ẹ gba iṣẹ́ náà gbọ́, kí ẹ̀yin bá lè mọ̀, kí ó sì lè yé yín pé Baba wà nínú mi, èmi sì wà nínú rẹ̀. Wọ́n sì tún wá ọ̀nà láti mú un, ó sì bọ́ lọ́wọ́ wọn. Ó sì tún kọjá lọ sí apá kejì Jọ́dánì, sí ibi tí Jòhánù ti kọ́kọ́ ń bamitiisi. Níbẹ̀ ni ó sì jókòó. Àwọn ènìyàn púpọ̀ sì wá sọ́dọ̀ rẹ̀. Wọ́n sì wí pé, Jòhánù kò ṣe iṣẹ́ àmì kan, ṣùgbọ́n òtítọ́ ni ohun gbogbo tí Jòhánù sọ nípa ti ọkùnrin yìí. Àwọn ènìyàn púpọ̀ níbẹ̀ sì gbà á gbọ́. Wọ́n ṣi Jésù túmọ̀. Ó ṣeni láàánú pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ rere tí àwọn ènìyàn ń gbọ́ àti àwọn iṣẹ́ rere tí wọ́n ń rí ni wọ́n máa ń gbóríyìn fún. Nítorí kí ni àwọn Júù ṣe fẹ́ sọ Jésù lókúta? Ka ẹsẹ̀ 21 títí dé 23. Ta ni ìwọ náà ń fi Jésù pè lónìí? Ǹjẹ́ ohun tí a kà yé ọ? Irú ẹni wo ni Jésù Kristi jẹ́ sí ọ? Ǹjẹ́ ìwọ náà gbàgbọ́ pé ọmọ Ọlọ́run ni Jésù? Ẹsẹ̀ 24. Ǹjẹ́ ìwọ pẹ̀lú gbàgbọ́ bí a ti kọ pé Ọlọ́run ni ẹ̀yin ṣe? Ẹsẹ̀ 24, apá kejì. Má ṣe fi ojú kékeré àti ojú àìgbàgbọ́ wo Jésù Kristi. Olùgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ ni. Mátíù orí 1, ẹsẹ̀ 21. Olùwòsàn ni. Mátíù orí 8, ẹsẹ̀ 17. Olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa ni. Hébérù orí 12, ẹsẹ̀ 2. Ó lè gbàlà dé òpin gbogbo ẹni tí ó bá tọ̀ Ọlọ́run wá nípasẹ̀ rẹ̀. Hébérù orí 7, ẹsẹ̀ 25. Darapọ̀ mọ́ àwọn tí ó gbà á gbọ́ lónìí kí ìwọ náà sì di ọmọ Ọlọ́run. Àdúrà: Jésù Olúwa, ràn mí lọ́wọ́ kí n lè gba ọ̀rọ̀ rẹ gbọ́, kí n sì sinmi lé ọ pátápátá. Àmín.